dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí àdàmà àlè ìlọ. àwọn èèyàn á máa rántí ọba wọn tí ó sì já sí pé wọ́n ń bọ́. wọ́n á rántí èèyàn ńláńlá wọn tí ó já sí pé wọ́n bọ́. wọ́n á rántí Eidul Arsh wípé ọjọ́ tí mo gorí àga àwa náà wá rántí Ànábì Muhammad kò sínú ẹbọ. mólídì dáa wúlidal huda فالكائنات ضياء. بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أدعوكني ودولون وبا الحمد لله أتو يكيغ فوان النبي محمد صلى الله عليه وسلم عليكم كيولون عليكم جيولون كما داكني باكن lọ́dọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam mo bá ti wá ń kí annabi wa muhammad kó má yọ àwọn ará ilé rẹ̀ kalẹ̀ àti àwọn ọ̀rẹ́ annabi wa muhammad àti gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ níbi iṣẹ́ tí annabi wa muhammad tó mú wá fún gbogbo ayé tó fi Qur'an tó fi lọ́lẹ̀ fún wa Maulana Sheikh Adam Abdallah Al-Alori nínú àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ annabi wa muhammad náà ni torí mímọ̀ al-Qur'an mímọ̀ ẹ̀sìn òun náà ni bàbá lágége ni wọ́n wá fi lọ́lẹ̀ láyé alékùnkẹ́ kọ́nàkùn ma bá bàbá Maulana Sheikh Adam bàbá wa àgbà toríṣe gbogbo ọmọ tó bá ti ń lọ ọ̀nà òsì tẹ́lẹ̀ tán bá mú wá sọ́dọ̀ Maulana Sheikh Adam yóò sì wúlò fúnlé yóò wúlò fúnta yóò wúlò fara rẹ̀ alékùnkẹ́ kó ma bá bàbá Maulana Sheikh Adam àwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe ìmọ́lẹ̀ kalẹ̀ tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ kọ́nàkùn bá fẹ́ríjì wọn ogun alfa tí wọ́n kọ́ bàbá Maulana Sheikh Adam tí bàbá mú omi ìmọ̀ lọ́dọ̀ wọn bàbá ò wá fi ọlá wọn bàbá ò fojú ọlá wọn gbolẹ̀ bàbá sọ wípé àwọn tí wọ́n kọ́ mi rèé mo sì dúpẹ́ fọ́lọ́wọ́n ọba lórí ohun tí wọ́n kọ́ mi àti ohun tọ́lọ́wọ́n bá fi mọ̀ mí alékùnkẹ́ kó máa bá ogun alápapọ̀ bàbá Maulana Mudirul Markaz alékùn ìṣọ́ ọlọ́run alékùn àbò ọlọ́run alékùn jẹ́rí ọ̀tá ọlọ́run ò má sọ pé ò ṣe mọ́ lórí bàbá lágége alékùn kíkún lápá àtọ́lọ́run àsọbádé ọ̀rọ̀un má fi wọ́n lẹ̀ nígbà kankan lórí rẹ̀ máa wà pẹ̀lú wọn albarka ọlá Ànábì wa Muhammad gbogbo ayé wọ́n tún ti jókòó bí wọ́n ti máa kẹ́kọ̀ọ́ tán máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wa gba bàbá láyége lórí ẹ̀kọ́ tí bàbá máa kọ́ wa ní gbogbo ìgbà àmọ́ kí bàbá tó bẹ̀rẹ̀ ká tó fún wa lómi mímọ̀ náà mú gbogbo ayé fẹ́ gbọ́ sálámà yín akramakumullah. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. bàbá láyége wọ́n tún yànda ìkwánù ni wọ́n pe àwọn ọmọ wọn ní ìjókòó tó kọjá ilé àwọn èèyàn tún kẹ́kọ̀ọ́ látara wọn pé bàbá tún pe àwọn ọmọ bíbí wọn àwọn ọmọ kí wọn ní ìkwán bàbá al-mustaqimu billah bàbá tún yànda kẹ́ sálámà sáyé. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. المحدث. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عليكم àlàáfíà Ọlọ́run máa bá ṣe fún bàbá àgbà lágége inú gbogbo ayé ń dùn látara ń pé ẹni tó lọ́rọ̀ náà ní ń sọ Ọlọ́run bò ní gbọ́rọ̀ lẹ́nu yín albarka ọlá Ànábì wa Muhammad a tún ti dé bí a ṣe máa ń dé lórí ẹ̀kọ́ tí ẹ máa ń kọ́ wa ní gbogbo ìgbà lórí Madil Markaz hadiruhu wa mustaqbaluhu ibi tí ẹ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ náà dé ibẹ̀ náà ni aljanibu ta'alimi fi shakhsiyyati al-allamati al-Ilori ẹ ti kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí bàbá Maulana Sheikh Adam tí wọ́n gbà bọ́lọ́run ṣe kún wọn tọ́lọ́run sì gbàdúrà wọn wọ́n kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sì yé wọn lójú ayé Maulana Sheikh Adam náà ni wọ́n ti yàn àmọ́ bí tí a fẹ́ jẹ́ kẹ́ fi ṣe wá láǹfààní láàárọ̀ ìsà wọ́n náà ní pé bàbá Maulana Sheikh Adam wọ́n wò wá wípé àárẹ̀ wo ní ń ṣe wá nílùú wa Nàìjíríà lọ́dọ̀ àwọn aláwọ̀ dúdú
irú àárẹ̀ yìí kí ni ìwòsàn rẹ̀ kọ́lọ́n kí ó járí yín pẹ́sà. bismillahir rahmanir rahim wa sallallahu ala man la nabiyya ba'da. síwájú ká tó tẹ̀síwájú láàárọ̀ yìí nísinsìnyí àfá al-mustaqim billah ó rán mi létí nǹkan kan wípé a máa ṣe wọnú oṣù Rabiul Awwal mọ́símù mọ́lídùn nabawi òun ni mọ́símù tá a wà yìí. Rabiul Awwal inú ẹ̀ àti kó sínú ẹ̀ àti wọnú ẹ̀ èyàn tí wọ́n bá ti à ń gbọ́ Rabiul Awwal èyàn máa wòye pé a ṣe Rabiu wo tún ni à ń wí bẹ́ẹ̀ dẹ̀ ni ní kí Islam tó dé kánàbí tó mú Islam dé sallallahu alaihi wasallam ní ọjọ́ oṣù àtọjọ́ ló ti wà tí àwọn kèfèrí Mákà tí wọ́n ń lò bọ̀tí ń gbà tọ́lọ́run máa ṣe bàbá kẹta àbí kẹrin sí karùn tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam lo èyí òun ni ó gbé kúrò ní bí wọ́n ṣe mọ̀ sí ló gbé al-ahad al-ithnin al-thulatha al-arbi'a al-khamis al-juma al-sabt ló gbé wá pé káwọn ọjọ́ yẹn máa jẹ́ bẹ́ẹ̀ òun náà ló gbé wá káwọn oṣù kí wọ́n máa jẹ́ Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumada al-Ula Jumada al-Thaniya Rajab Sha'ban Ramadan Shawwal Zulqa'ada Zulhijja ipe káwọn oṣù yìí máa jẹ́ bẹ́ẹ̀ Islam ò ti dé a rí pé àwọn èyí tó wí kò sí kankan tó bá ó ṣàlọ kò sí kankan tó bá ó ṣàlọ al-ahad ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ní ọ̀sẹ̀ ni al-ithnain ìkejì al-thulatha ìkẹta al-arbi'a ìkẹrin al-khamis ìkarùn al-juma ọjọ́ àkójọ asabt ọjọ́ keje so tá bá wò ìjọ tá máa ń kà wípé àwọnú ọ̀sẹ̀ wípé ọ̀sẹ̀ àkọ́kọ́ ọjọ́ nú ọ̀sẹ̀ weekend òun ni Saturday Sunday so wọ́n mú al-ahad yẹn Sunday ìyẹn àwọn nǹkan yẹn ó bá òòṣà ní Rome ó bá òòṣà lọ so Sunday ọjọ́ tí wọ́n ń bọ oòrùn Monday ọjọ́ tí wọ́n ń bọ òṣùpá Monday Tuesday ọjọ́ òòṣà Mars Wednesday ọjọ́ ìyàwó ni Thursday ọjọ́ àrá Friday ọjọ́ òòṣà Venus Saturday ọjọ́ Saturn so a rí eléyìí
ìgbà tí wọ́n tán ṣe ń bọ kàwákìb òun ló wá dè ní wọ́n rí yí padà. Alhamdulillah bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe Islam ló ní pé kí bàbá nẹ́bì gan bàbá sallallahu nẹ́bì alayhi wa sallam. àwọn náà mọ́jọ́ yìí wọ́n mọ́jọ́ òòṣà sí Allahu akbar. tòun bó ṣe já sí pé kèfèrí ni wọ́n. Rabiul Awwal ìgbà tójò ń rọ̀ tí Rabiu wà èjìdún èjìdún yẹn wọ́n mú méjì pé èjìdún àkọ́kọ́ èjìdún kejì Rabiul Awwal Rabiul Thani Jumadal Ula àsìkò tútù tí ó máa dì tí nǹkan máa dì òun náà ni méjì lòun náà wọ́n mú méjì pé Jumada al-Ula Jumada al-Thaniya Rajab nǹkan tó tóbi ni Ọlọ́run ló tóbi. Allahu akbar. So Rajuba látara Azuma Allahu akbar. so òun ni Sha'ban so àṣà wọn bí nǹkan bá àwọn ọ̀dọ́ àwọn ṣáàbù tasha'ubul qabail tí wọ́n bá kóra jọ àwọn ọ̀dọ́ ní ìdílé tí wọ́n lọ dẹ́ko tí wọ́n lọ ṣe tasha'ubul qabail yẹn òun ni àwa náà máa ń ṣe nílẹ̀ Yorùbá kódà di sin wọ́n sì ń ṣe wọ́n máa dìde nílé wọ́n máa dẹ́ko wọ́n á ṣe ọdẹ wọ́n dẹ̀gbẹ́ agogo gbogbo ìgbèríko gbogbo ìlú wọn á kó jọ so gbogbo wọn á máa fún fèrè wọn á máa kọ so ìyẹn òun ni tasha'ubun naqa so wọ́n á ta ìrú ràkúnmí wọn wọ́n á ta ń pàǹdì tó máa dìde tílẹ̀ bá gbóná ọ̀yàn ran àsìkò yẹn òun ni Ramadan Sha'ban àti sọ yẹn Shawwal òun ni tashawulun naqa tí wọ́n bá kó ràkúnmí wọn dìde tí wọ́n ta ń rù dìde òun ni Sha'ban Shawwal Zulqaada àìkí dìde jà ìfún oṣù lọ́wọ́ àìkí dìde jà òun ni kò bá ẹbọ kankan lọ so Zulhijja àsìkò tí wọ́n máa ń ṣe hajji ní Zulhijja Nabi Ibrahim ti gbé kalẹ̀ òun ni wọ́n máa ń ṣe lásìkò yẹn a dẹ̀ rí pé Rabiul Awwal Rabiul Thani ìgbà tá a wà yìí náà ìgbéjì dún ni lọ́wọ́lọ́wọ́ yìí òjò ń rọ̀ fún wa òjò ò dá òjò ń rọ̀ ó ń tẹ̀lera wọn so a rí pé Rabiul Awwal yẹn Rabiu ta kó sí ó ṣe dédé ẹ̀ kọ́lọ́run kó gbà lẹ́sìn fún wa so Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí lásìkò tí wọ́n bí ó dẹ̀ jíṣẹ́ Ọlọ́run ránṣẹ́ ó jẹ́ iṣẹ́ ballagha risala wa adda al-amana gbogbo àmánà Ọlọ́run tó à ń bẹ̀ níbi pé kó jíṣẹ́ ó pé gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam ó pé gbogbo ẹ̀ kò ṣẹ́ kankan kù so Ọlọ́run ní pé kí Islam yé wa kó yá ló mọ̀ kó tó di pa Nábì ó papòdà so
ànábì tọ́lọ́run wá gbé dìde tọ́lọ́run fi ìmọ̀nà mọ̀ yìí sallallahu alaihi wasallam sallallahu alayhi wa sallam. tọ́lọ́run ní pé kó fi mọ̀ wáyìí kò sí pa ń ṣe bọ kò sí pé à ń bọ ànábì sallallahu alayhi wa bọ̀tá bá rántí bíbí ẹ̀ sallallahu alaihi wasallam wípé ẹni tọ́lọ́run ṣe fún wa tó báyìí ẹ jẹ́ ká rántí bíbí ẹ̀ òun la fi ń ṣe àwọn èèyàn á máa rántí ọba wọn tí ó sì já sí pé wọ́n ń bọ wọ́n á rántí èèyàn ńláńlá wọn tí ó já sí pé wọ́n bọ wọ́n á rántí Eidul Arsh wípé ọjọ́ tí mo gorí àga tó jọba coronation day àwa náà wá rántí ànábì Muhammad kò sínú ẹbọ mólídì dáa sallallahu alaihi rárá wasallam wa takraran ni mólídì fi dáa Allah. ó sì dá ká máa rántí ànábì Muhammad sallallahu alaihi wasallam ká rántí ọjọ́ tí wọ́n bí ọ̀rọ̀ kọ́rọ̀ ni táwọn kan bá sọ pé ọjọ́ tó kú nìyẹn ọjọ́ tó kú kọ́ yẹn pé bóyá ọjọ́ tó kú là ń rántí ẹ̀ rárá àṣòkú ànábì sallallahu alayhi wa sallam. ọjọ́ tí wọ́n bí birthday òun là ń rántí ìwọ náà rántí birthday ẹ̀ ó wá ní ká má ṣe mólídì ànábì ismatun diza qismatun diza wa man hakama an abzula wa tajmuda kò sẹ́ni tó lè kémi máa ná kí wọ́n máa dì kò tọ́jú tiẹ̀ sápò kò tọ́jú tí ẹ sápò ọlọ́rẹ̀ ni bàbá ká rárá kò annabi Muhammad wulidal huda falkainatu diya'un sallallahu alaihi wasallam wa famu zamani tabassumun wa diya'u wa sana'u فالكائنات ضياء وفم الزمان تبسم وسناء. ولد الهدى wọ́n bí ìmọ̀nà فالكائنات ضياء gbogbo àgbáyé ó mọ́lẹ̀ kedere Allahu akbar torí kan tó bí kánàbì tó dé karamakumullah àwọn Lárúbáwá wà nínú alhamajul unjuhiyya tí wọ́n mú ẹranko tí ó mọ̀ kan ṣe tó kí mọ́ngòrò mọ́lẹ̀ tí hóró sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn rí kò sọ́làjú kò sí nǹkan kan falka iná tudìyà bá nábi ṣe dé báyìí falka iná tudìyà ò gbogbo ayé mọ́lẹ̀ ni Allahu akbar wa famu zamani tabassumu wa sana'u. ìgbà wa mú dúdùn tabasumun ó mú ẹ̀rín fúyẹ́ tí ó ní ṣe kàkàkàkà rárá ó smile ni wàsànáà ìyìn dẹ̀ ẹ̀yìn wà ń bẹ̀ ọlọ́run bá kó bá ṣàlékún ìkẹ́ ìgbà mi àwà dúníyà ní sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam almustaqimu ti naratanu a kúrò ń bí ta fẹ́ lọ nìyẹn sallallahu alayhi wa sallam. èyí tá lò yìí ó súnmọ́ 30 ṣẹ́jú fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam tó fi já sí pé a kàn máàkì pé àwọnú oṣù Rabiul Awwal bàbá ó sì wọ́ dáadáa fún wa tá kẹ́kọ̀ọ́ látara bíbí annabi sallallahu alaihi wasallam so ká bọ́ sí béèrè tó béèrè wà á tún béèrè torí mo lè gbàgbé ẹ̀rẹ́ ni
ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìmá pa bàbá láyé bí dàláìlù ni àwọn ẹmú tí ń bí ìmá pa wọn bí dàláìlù torí tí bàbá bá ti gbọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí kí wọ́n sáà máa mú lọ kí wọ́n máa mú lọ ni àṣírí tí ń bẹ tí Maulana Sheikh Adam sírù tó wà ń bí díkọ̀ kí wọ́n yọ orúkọ tí wọ́n sọ bàbá láyé náà ní pé Habibullahi Rasulullah annabi náà ní jẹ́bẹ̀ kọ́rọ̀ kí ó járí pẹ́sà orúkọ mi Muhammad Habibullah mi ò èmi kọ́ mo fi Muhammad sí. Allahu Akbar. Birthday certificate mi tí wọ́n kọ bí bàbá wa Sheikh Adam ti kọ kalẹ̀ radiyallahu ta'ala anhu bí pé mo gbọ́njú mọ́ pé Habibu ni wọ́n ń pè mí Habibu yẹn mo fi kalẹ̀ kódà ní school kódà ìgbà tí mo wọ Markaz Habibu yẹn ni mo fi kalẹ̀ wọ́n gba certificate birthday certificate mi tí mo rí mo á rí pé Muhammad Habibullah orúkọ tí wọ́n sọ mí nìyẹn sallallahu alaihi wasallam so bí ṣe wá change orúkọ tí mo ń jẹ́ nìyẹn Muhammad Habibullah Adam Abdullah Al-Ilori kí Ọlọ́run kí ó járí bàbá aláìgé pé ẹ̀kọ́ náà ni gbogbo ẹni tó bá ń dájẹ́ àbíbù náà kó náà fi Muhammad sí kí Ọlọ́run kí ó járí bàbá pé ibi ìbéèrè wa ẹnìkan nígbà tí mo fi Muhammad sorúkọ mi tí mo ń jẹ òun náà wá fi Muhammad sorúkọ ẹ̀ but ọ̀rọ̀ ẹ̀ mú mi rántí bàbá kan ní Kánò nígbà tí mo wà ní Kánò àwọn jálíà kálukú àwọn Yorùbá Ògbómọ̀ṣọ́ Ìlọrin jálíà kọ̀ọ̀kan yẹn wọ́n máa ń sọ ọmọ lórúkọ ẹni tó bá bímọ wọ́n á ti pín ìwé yẹn wọ́n á ti kọ orúkọ yẹn sí níjọ́ súná wọ́n á pín so bàbá yìí inú àgbàlagbà díẹ̀ ní tó wà ní Kánò jọ́nà ọjọ́ mọ̀ lọ́rin ó dẹ̀ jáfa àwọn àfáà lé yẹn ni kan kó tó wá dé wọ́n wá sọ orúkọ bàbá ìwádìí bàbá kí lẹ sọ orúkọ wọ́n ní Muhammadu Adigun ó ní ẹ̀ẹ́ tún sọ orúkọ tẹ́ sọ Muhammad yẹn òun lórúkọ táwọn yẹn fẹ́ sọ but Adigun yẹn ní àlàjẹ́ àbí oríkì òun wá bá wọn gbé kúrò bẹ́ẹ̀ kò sórúkọ tó ń jẹ́ Muhammadu Adigun torí ànábì ò kí ń jẹ́ Adigun Muhammadu ò sì ní sí lórúkọ ẹ̀ pé ẹ mọ́wọ́ súná wá ẹ wá tún orúkọ ìsọ so máa sọ pé ẹni tóun náà ń jí orúkọ Muhammad yẹn jẹ́ tó lẹ̀ mọ́ orúkọ ẹ̀ ó ṣì orúkọ sọ àfikán yá tún orúkọ ẹ̀ sọ Allahumma tó bá ń pé Muhammad wà ní bẹ́sẹ̀ àfi tó bá jẹ́ kò lè sí ń bẹ̀ ó gbọ́ mi akramakumullah kò lè sí ń bẹ̀ nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ìsìn kémi tó sọ̀rọ̀ ní tó pàtàn yẹn ó béèrè ó sọ wípé Muhammad Rasulullah Muhammad Habibullah ó sọ torí pé ànábì ló ń jẹ́ Habibullah sallallahu alaihi wasallam so Muhammadul Awwal èèyàn jẹ́ bẹ́ẹ̀ Muhammad ló fẹ́ sọ but Muhammad yẹn fẹ́ pọ̀ àwọn pè pé al-awwal al-thani al-thalis al-rabi' so àwọn ará mọ́sárì ọmọ ẹ̀ tó bá bímọ ọkùnrin bẹ́ẹ̀ ó lè tó
muhammadu awwal àkọ́kọ́ ni ẹ̀, muhammadu thani ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀, muhammadu thalis ẹlẹ́ẹ̀kẹta, muhammadu rabi ẹlẹ́ẹ̀kẹrin ni, muhammadu khamis ẹlẹ́ẹ̀karùn, sadis. Sadis ò ṣàdédé wá nínú orúkọ. Saminu náà wá, ó ṣàjẹ́ Sabiu náà wá, Ashiru náà ò ṣàdédé wá. So Muhammad wọ́n sọ sallallahu alayhi wa sallam. So bó ṣe rí nìyẹn. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. Gbogbo ẹ̀ka tí èèyàn bá yà sí èèyàn ó bá bàbá ń pẹ́ ìyìn bá tiẹ̀ tún ti máa sọ̀rọ̀ lọ bí àwọn ìyìn fẹ́ sọ̀rọ̀ kọ́rọ̀ tún pọ̀ ká máa lọ bí. Bọ̀ bá ti ń fagùn yóò sì máa gùn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.